mo kí gbogbo ọmọ kóòtù òjíire pátápátá nílé àti lókè òkun ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ bá ti rí mi bí eléyìí bó ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjíire bó ṣe ń lọ ní ilẹ̀ nàìjíríà òun ni mo mú wá fún yín pé kẹ́ ẹ tún jẹ́ ká jọ wo bó ṣe ń ṣẹlẹ̀ o kẹ́yìn náà tún lè bá wa sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn yín láti pe àkíyèsí wọn sí pé bó ṣe ń lọ rèé o ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. mo kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáláyé ẹ̀yin ènìyàn mi mo mà kí yín o àkú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin olólùfẹ́ mi ṣe rí fídíò tí mo fẹ́ ṣó yìí ẹ gbọ́dọ̀ míìsì ẹ gbọ́dọ̀ wò ó nítorí pé ó ṣe pàtàkì fún àwọn ọmọ kóòtù òjíire ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ o ẹ jájọ wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ dópin kẹ́yìn náà lè mọ ohun tí ẹ máa sọ sí abẹ́ fídíò yìí Oòduà gbè wá o ẹ̀yin ọmọ aládé bó ti wù kó rí ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ yorùbá àwọn àjòjì ò ní kó wa lẹ́rú o lágbárí lédùà ẹ jọ̀ọ́ ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ bá mi wo fídíò yìí. kí gbogbo alẹ́ kan sí mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà láàárọ̀ pé ẹ kẹ́wọ̀ òwúrọ̀ o ẹ̀yin tẹ́ wà lálẹ́ mo kí yín ẹ kalẹ́ ẹ̀yin tẹ́ sì wà lọ́sàn-án náà mo kí yín ẹ kú ọ̀sán ẹ̀yin tẹ́ wà ní ìyálẹ̀ta náà mo kí gbogbo wa pátápátá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín Ọmọdáramọ́lá náà ní Payon Official in case tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ bá fídíò yìí pàdé for the first time Ọmọdáramọ́lá lèmi ń jẹ́ Yorùbá Nation lèmi dìgbò fún nítorí pé kí ni ìran mi ní number 1 lágbàáyé àwọn kan dẹ̀ fẹ́ mọ wọ́n fẹ́ dọwọ́ bo ògo ìran mi mọ́lẹ̀ èmi ò dẹ̀ ní gbà nítorí ẹ̀ ni èyí tí à ń jà fún yìí à ń jà fún Yorùbá Nation ni tí ìran wa náà tí a fi mú òkè ẹ dí gbogbo àwọn ìran tó mú òkè yẹn bó ń ṣe pé àwọn náà wọ́n lọ́pọlọ jù wá lọ àbí bóyá kínní àwọn náà jà fúnra wọn ni pẹ̀lú gbogbo effort wọn débi tí wọ́n fẹ́ dé ẹ jí mú ní kúkúrú báyìí láti bí ẹ wò gbà tí Amẹ́ríkà fúnra ẹ̀ gangan nígbà tó bẹ̀rẹ̀ tí gbogbo wa náà dẹ̀ mọ̀ pé Amẹ́ríkà ní abẹ́ UK ni wọ́n ti jáde ẹ̀yin ẹ̀ wò pẹ̀lú ìgbìyànjú ni wọ́n fi débi tán dé yẹn tó jẹ́ pé àwọn ganan wá ń kọ́ náà tún control ìyá wọn báyìí ń sìn nítorí England jẹ́ gẹ́gẹ́ bí ìyá àti bàbá fún wọn ni bọ̀tí ọlá pé wọ́n gbẹ̀kọ́ bọ̀tí wọ́n tún wá wò pé ibi tí ìyá mi dé tí bàbá mi dé èmi fẹ́ jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí báyẹn ìyẹn ni effort tí mo sọ pé wọ́n tara mọ́ pé yes àwọn fẹ́ ju bàbá àwọn àti ìyá àwọn lọ ìdí nìyẹn tí wọn ò bá nírú ọpọlọ yẹn láti ilẹ̀ ó lè jẹ́ pé àwọn náà bá wà ní ẹ̀yìn lẹ́yìn ṣebí àwọn èèyàn kan ni à ń pè ní Australia fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ Five Eyes ẹ̀rí báyẹn sìn ẹ máa rí i pé gbogbo apárápátá ojú méjì la ní ẹ̀rí now ojú kan tó wá wà láàrin orí tó fi jẹ́ mẹ́ta àwọn àgbà ló mọ̀ ní àwọn kan sọ pé àwọn ìyá mi àjẹ́ òṣòro ọ̀gá apanimáwàgó olókìkí òru wọ́n sọ pé àwọn yẹn náà ni bẹ́ẹ̀ ni àwọn nìkan tó ń kọ́ àwọn nìkan kọ́ ni wọ́n ní ojú yẹn àti àwọn ọ̀jọ̀gbọ́n àwọn náà ní ojú yẹn ìdí nìyẹn ìdí tí mo fi sọ pé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní ojú yẹn ni pé àwọn kan wà Ọlọ́run fún wọn wọ́n mọ̀ ń ro ọjọ́ ọ̀la wọ́n tètè mọ̀ ń rí nǹkan pé ibi kíní tó ń ṣẹlẹ̀ yìí ó lè tètè rí ó lè ibi kíní yóò lè lọ títí já tètè make another plan àǹfààní ojú yẹn nìyẹn nítorí ẹ̀ kò ń ṣe dandan kí wọn náà jẹ́ àjẹ́ àbí kò jẹ́ oṣó àbí kò jẹ́ kíní kan lágbára kan kó tó di pé wọn náà ní ojú yẹn ìdí nìyẹn kò ń ṣe gbogbo pé ó di dandan kó lọ gbágbára kankan bọ̀ tí wọn náà bá try láti fúnra ẹ ní ọgbọ́n àti òye tó dẹ̀ súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọn náà wá láti kó wá ìmọ̀ lọ láti di ọ̀jọ̀gbọ́n wàá rí i pé fún nǹkan tí Amẹ́ríkà ṣe yẹn ìwọ náà lè ṣe ni o lè apply ẹ̀ sínú ilé ayé ẹ̀ màá mú ọ̀rọ̀ yìí báyìí kí n bẹ̀rẹ̀ láti báyìí for example especially gbogbo àwọn ọmọ Yorùbá Nation àtẹ̀yin tí ẹ bá ń ṣe Yorùbá Nation tẹ́ ẹ̀ jọ́ ìwà náà tẹ́ ẹ̀ jọ́ ọmọ Yorùbá ẹ jí n bẹ̀rẹ̀ báyìí ẹ lè ti gbọ́ rẹ̀ ẹ lè mọ́ ti gbọ́ rí ọ̀gbẹ́ni kan
tí gbogbo yín mọ̀, atọ́kùn Yorùbá Nation, agbẹnusọ fún bàbá wa ọlọ́run kékeré mi Chief Sunday Igboho Òòṣà tí à ń pè ní Kóìkì. Máa yìí sọ ọ̀rọ̀ kan ní ijọ́ kan. Ọ̀rọ̀ tó sọ yẹn, example mo fẹ́ mú wá fún yín o, fún pé kò ń ṣe gbogbo yẹn, kò ń ṣe dandan kó jẹ́ àjẹ́ àbí o jẹ́ oṣoko tó lè ní ojú mẹ́ta kí n tó wá mọ bá 5 eyes mi lọ. Ṣé rí ojú mẹ́ta yẹn àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn àjẹ́ àti oṣó àtàwọn alágbára bíi ẹlẹ́bọlógún, àwọn tó lágbára ṣá ní mọ́ ní ojú mẹ́ta yẹn. But kó wá ń ṣe dandan kí wọ́n náà jàjẹ́ kó jẹ́ oṣó àbí kó jẹ́ ológun àbí kankan kó tó lè ní ojú mẹ́ta yẹn. Tí wọ́n náà bá súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n lọ, ó possible tí wọ́n bá fi òye yí ẹ, ìwọ náà mọ ìtumọ̀ ojú mẹ́ta yẹn, ìwọ náà dẹ̀ lè apply ẹ̀ sí wisdom ilé ayé ẹ̀ á dẹ̀ dá. Ìdí ni pé ojú mẹ́ta yẹn bó ṣe ń wọ́ọ̀kì nìyí. Mo sọ fún yín pé àwọn alágbára ló ní nísìn báyìí ń sìn méjì lèmi ní, but ẹlẹ́ẹ̀kẹta yẹn ń sìn kò sí ń bẹ̀. But èmi ń sìn mo wá fẹ́ kémi náà ní ẹlẹ́ẹ̀kẹta, mi ò dẹ̀ fẹ́ jẹ́ àjẹ́, mi ò dẹ̀ fẹ́ jẹ́ oṣó. Ó di dandan màá tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ. Tí n bá súnmọ́ wọn, ó di dandan kémi náà mọ bí wọ́n ṣe ń lo ojú kẹta yẹn. Ṣé rí ojú kẹta yẹn everybody ló ní, but ìwọ ni wàá ẹ dàbí pé kí wọ́n issue akate, ìyẹn káàdì credit card, kan issue ẹ̀ ní bank, kan send ẹ̀ sí ẹ nílé. Wàá rí wọ́n wá send letter pẹ̀lú ẹ̀ pé káàdì yìí o, credit card yìí o, kó o tó lè lò òun láti activate ẹ̀. Kó o dẹ̀ tó lè activate ẹ̀ wá ṣe kí ni, òun láti wá sí ọ́fíìsì wa. Bí ó ṣe máa ń wọ́ọ̀kì nìyẹn fún ẹ̀yin tí ẹ̀ bá mọ̀. Tán bá ti wá sọ bẹ́ẹ̀, tí wọ́n náà bá mọ̀ pé credit card yẹn o need ẹ̀, wàá lọ activate ẹ̀. Àmọ́ tó bá mọ̀ pé o need àwọn ọmọ ẹ̀, àwọn issue ẹ̀ fún ẹni bíi pé ok tata wọ́n fẹ́ pawó lára ẹ̀ náà ni, tí wò bá fẹ́ kò nídìí kó lọ activate ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ojú mẹ́ta tí mò ń sọ yìí, gbogbo wa láyé, gbogbo ẹ̀dá láyé ló ní ojú mẹ́ta yẹn, but àti activate ẹ̀ nìkan ló ṣòro. Kò dẹ̀ tún ṣòro náà, òun láti tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ ni. Àwọn wo wá lájọ̀gbọ́n? Àwọn náà ni inú wọn ni àjẹ́, inú wọn ni oṣó, inú wọn ni alágbára. Láwọn tẹ́lẹ̀ sọ pé bí ẹlẹ́bọlógún, inú wọn náà tún ni àwọn àáfàá, inú wọn náà tún ni àwọn pásítọ̀. Àmọ́ tí máa sọ pé àwọn àáfàá, ẹ máa rí, kò ń ṣe pé mò ń sọ pé gbogbo àáfàá kọ́ ló ní. Àáfàá míì gan wà kò mọ bó ṣe máa operate ẹ̀ láti pé kí ó ṣiṣẹ́. Òun náà ni kò mọ̀ lò, kò lè lò ó. Òun láti tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ. Tá a bá ń sọ ọ̀jọ̀gbọ́n, inú wọn ni àáfàá wà, inú wọn ni pásítọ̀ wà, inú wọn ni babaláwa àbọ̀ oníṣẹ́ alẹ́ ní alágbára tó inú wọn náà wà, inú wọn ni oṣó àtàjẹ́ wà. Ìyẹn ló jí mú bẹ́ẹ̀ kó lè yé, kọ́rọ̀ mi lè yé yín. Tó bá wò ó bẹ́ẹ̀, tó bá tọ̀ wọ́n lọ, wọ́n á sọ bí wọ́n ṣe ń lò. Ìdí tí mo sọ pé gbogbo wa la ní àìmọ̀ kóòdù ẹ̀ láti open ẹ̀ láti lò ó ni pé ẹ máa rí many people tí ẹ rí, ẹ máa wo irú àwọn Amẹ́ríkà. Ẹ já fi ọ̀rọ̀ wọn ṣe sample nítorí ibẹ̀ mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ máa rí pé wọ́n ní àwọn intelligence kan tó jẹ́ pé tí wọ́n bá ń wáyàn, wọ́n máa kó wọn jà síta pé báwo lẹ́nìyàn ṣe rí. Tó bá ti sọ fún báyìí ló ṣe rí, ó kọlà báyìí, ó ṣe báyìí, jọ́tàrí ó dé fìlà báyìí, ojú ẹ̀ ráǹdì báyìí, ojú ẹ̀ gùn díẹ̀, imú ẹ̀ ra gùn díẹ̀, ẹnu ẹ̀ ṣọ́ọ̀tì báyìí. Tó bá ti ń sọ fún wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń fi memory ojú wọn yẹn táwọn ti activate nítorí àwọn ti lọ súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n. Ìyẹn mo sọ pé kò ń ṣe dandan ni pé àjẹ́ nìkan, àwọn kan wà tó jẹ́ pé mímọ̀ ni wọ́n wá lọ síbẹ̀. Àwọn kan dẹ̀ wà agbára tí wọ́n gbà náà fi ń mọ̀. Tó bá ti súnmọ́ wọn wàá lè activate ojú ẹlẹ́ẹ̀kẹta yẹn. Ṣé wá rí ọ̀rọ̀ tí mò ń bá lọ, ṣé wá tó bá dá wọn yẹn, tó bá ń ṣàlàyé fún wọn bẹ́ẹ̀, wọ́n ti ń fi ojú yẹn wò, wọ́n dẹ̀ ti ń draw ẹni náà. Tán bá máa draw ẹ̀, tán bá máa gbé picture ìkalẹ̀ báyìí, wọ́n á sọ pé ok, wọn ẹni tí ó sọ pé òun rí ẹni yẹn tó ṣe gbin báyìí bó ṣe rí ni wọ́n á sọ pé ok ó yá wá wo picture yìí. A ní yes òun ni, òun exactly ni, but níjọ́ tí mo rí kò ní rùngbọ̀n. A rí i pé wọ́n gẹ̀ẹ́tì bóun ṣe ṣàlàyé.
ara bí ojú kẹta ṣe ń wọ́ọ̀kì nìyẹn. Ojú kẹta yẹn àárín orí ló wà, inú dẹ̀ ni ò lè rí, but bó ṣe ń work wà á activate ẹ̀ ní. Irú àwọn ojú yẹn ni wọ́n máa ń rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la. Tí nǹkan bá ṣẹlẹ̀ ń sìn, wọ́n wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó máa kọjá bí yìí o, bí pé kí wàhálà kan ṣẹlẹ̀. Ṣé ráhùn tó ní ojú yẹn tó ti activate tí wọ́n á sọ pé kí ni máa kọjá bá ṣe ń ro àyà tètè yọ̀sẹ̀ kó ládùúgbò yẹn, ẹ máa wá àtì ni. Kò ń ṣoògùn, kò ń ṣe kinní, òun ti activate ẹ̀ nìyẹn, ẹ máa wá àtì ni. Bẹ́ẹ̀ náà dẹ̀ níṣẹ́ mọ̀ alágbára náà, bó jẹ́ àjẹ́ àbí oṣó tẹ̀ ń pariwo náà ni, tó bá rírú nǹkan bẹ́ẹ̀, tí oṣó bá rí àjẹ́ àti oṣó tó bá rí agbára tó ju tòun lọ, tọ́jọ́ tákàtọ́ tí òun náà ti mọ̀, ẹ máa rí ó máa pòórá ni. Bó ṣe rí gangan náà nìyẹn. Ṣé wá rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ń bá lọ nípa ọ̀rọ̀ Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe wà yẹn, ìgbà tán bẹ̀rẹ̀ ń jíjẹ ilé ayé wọn, tí wọ́n wà tí England bí wọn sílẹ̀, tí wọ́n á wò pé òkè àti bí yín tán báyìí, ọ̀yá ìwọ náà ó ṣàtìrí bá a ṣe ń ṣe ọ̀yá ẹ̀yin náà jagun lọ fúnra yín. Àwọn tó wá tán tì kan jagun yẹn, nínú àwọn tó wà ń bẹ̀ ń gbà náà lọ́hùn, àwọn tó ní ojú mẹ́ta ló pọ̀ jù nínú wọn. Ṣẹ́rẹ́ tó bá ti ní ojú mẹ́ta, kò ní ro tìsín, ó máa ro bóun ṣe fẹ́ dì ní ọjọ́ ọ̀la ni. Nítorí ẹ̀ lẹ máa rí pé many people, àwọn Áfíríkà, many people wọ́n á mọ̀ fẹ́ wá agbára lọ sí Indian. Ìdí nìyẹn tẹ́ fi rí many, ṣe bá rí àwọn Indian tí wọ́n máa ń tọ́ nǹkan kan sí àárín orí tí wọ́n máa ń fi sí. Ẹ rí, ẹ̀yin ò bá bẹ̀rẹ̀ ayín pé kí ni ó mean tí wọ́n fi ń fi sí. Ara àwọn àṣírí ayé nìyẹn. But ìwọ tó ò fi sí, kò ń ṣe pé dandan ni kí wọ́n fi sí, báwọn ṣe ń ṣe tiwọn nìyẹn. Ẹni tó bá ti activate ẹ̀ ò lè mọ̀, kò lè sí nǹkan kan bẹ́ẹ̀, but tó bá ń sọ fún àmọ́ sọ bí ọ̀la ṣe fẹ́ rí. Ó ti activate ojú yẹn ni, ó ti mọ̀ pé kíní yìí ibi tó ń lọ yóò dẹrùn, òun máa mọ̀. Nítorí ẹ̀ ni pé ṣé wá rí àwọn Amẹ́ríkà tẹ́rí yẹn, wọ́n ti wo ọjọ́ ọ̀la wọn pé a lè débi bíi, wọ́n ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la, wọ́n dẹ̀ tètè bẹ̀rẹ̀ pláàni wọn láti ilẹ̀. Bí wọ́n ṣe wá bẹ̀rẹ̀ pláàni wọn láti ilẹ̀ yẹn, òun ló jẹ́ débi tí wọ́n dé lónìí yìí, tán fi ń káàkiri gbogbo àgbáyé ayé, tí wọ́n fi ń control àgbáyé dìsín yìí, ọlá ìgbìyànjú wọn àti ojú tí wọ́n ti ní, ojú kẹta wọn yẹn tán ti activate, táwọn ti kóòdù bọ́ tí ojú yẹn ti open, ó ti jẹ́ kí wọ́n rí ọ̀la, wọ́n dẹ̀ ti rí bọ́ọ̀lù àṣẹ máa rí, kí la máa ṣe tá máa fi débi bí ọ̀la yìí ṣe máa rí. Ìyẹn làwọn náà wá make towards, wọ́n jagun síbẹ̀. Ìyẹn ni mo fi mú example ọ̀rọ̀ yìí wá. Ẹ worú Mr. Koiki tí mò ń sọ náà, wọ́n sọ ọ̀rọ̀ yẹn jọ́nà lọ́hùn, wọ́n ní pé mọ́mí àwọn, wọ́n ti rí bí ìlú ṣe máa rí láti back to 70s 1977 or something like that ni wọ́n ẹ rí gbogbo time gbà yẹn tẹ́yìn náà bá wọ ẹ máa rí pé ìlú ṣì dáa, but ọlá pé ìyá yẹn abiyamọ gidi ni, òun náà wà nú àwọn tó jẹ́ pé wọ́n ní ojú mẹ́ta. Àwọn ti rí, wọ́n ti rí pé ìlú yìí tó bá bọ́ ṣe tán yọ̀ yìí tó di pé òun ní number 1 nísìnyí, àbọ̀ òun number 2 ń gbà yẹn kankan ní time táwọn tá tètè rí, àwọn tán ti rí yẹn wọ́n wò pé ọjọ́ ọ̀la ìlú yìí ò ní dáa. Àwọn ti ṣe kí ni, wọ́n ti tètè bẹ Johnson, wọ́n ti tètè gbé já láti wá ìgbésí ayé tuntun fún àwọn ọmọ wọn ní ìlú òyìnbó. Ṣebí inú ọ̀rọ̀ tí ẹni yìí sọ yìí, ṣebí time tán sọ yìí, ṣebí bàbá ti èmi àti ẹ̀yin tẹ́ ń wò mí, ṣebí bàbá èmi wá wà láyé gbà náà, tí wọn ò dẹ̀ ní ojú kẹta wọn activate, wọn ò mọ̀ pé nǹkan báyìí ìlú yìí ṣì máa bàjẹ́ báyìí àbí ó ṣì máa dá, wọn ò mọ̀. But ẹ wá wo àwọn ọmọ ǹsìn, èmi rí gbèlú máa bàjẹ́, ẹ rí báyẹn sìn, ojú kẹta yẹn èmi gan ò mọ bó ṣe activate, bóyá ọlọ́mọ tún activate ẹ̀ fáwọn míì automatically, èmi ò mọ o, but èèyàn lè activate ẹ̀ fúnra rẹ̀ láti súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n, nǹkan tí mo mọ̀ tó dájú nìyẹn. But ọlọ́run ti fi hàn wá láti ilẹ̀ tí mo ti pé ìlú leléyìí, ìlú yìí àwa ti ṣe kí ni, àti gbèjà.
bẹ́ẹ̀ náà lẹ máa rí gbogbo àwọn ṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n já yẹn tán wà nílùú òyìnbó ń sìn tí mi jáde síta tó mi wà ní Cameroon tó ṣe gbogbo yẹn ara wọn tẹ́ bá rí mẹ́ni wọn Ọlọ́run bá wọn activate ojú kẹta wọn ti rí pé ìlú yìí ti ń bàjẹ́ ẹlòmíì kò activate ojú yẹn but ó kàn sáré pé àwọn tòun ń já bí wọ́n ṣe ń já yìí tóun náà dẹ̀rọ jẹjẹ tóun ò ṣe kankan òun náà láti já ẹ̀rí òun tẹ̀lé àwọn ọ̀jọ̀gbọ́n ni but òun ò ní pé òun ti activate yẹ kò tí ó lè mọ́ ti activate but òun gbọ́rọ̀ sáwọn ọ̀jọ̀gbọ́n lẹ́nu pé tó fi máwọn ẹ̀dá yẹn tó ń sá nítorí common sense ni ẹni tẹ́ rí pé ó ń ṣiṣẹ́ tó dẹ̀ ń gba sálárì tó dáa tó dẹ̀ wò pé òun fẹ́ lọ síbòmí ìwọ tá à ń wò níwájú tó yẹ pé ẹ̀yàwó tí ìríṣẹ́ ká mọ gbowó oṣù wọ́n ń gba owó oṣù gidi ó ń ṣiṣẹ́ nílé epo nílùú àdánù nílùú fúlà Nàìjíríà ó ń gbowó gidi almost 200,000 ó ń gbà ìwọ wá tún ló fẹ́ já ṣé ẹni tí ó ti wá rí 20,000 gbà lóṣù tó bá lọ́pọlọ kí ló jẹ́ kó ṣe nǹkan tí mo sọ pé mẹ́nì òun ó gbọ́ táwọn ọ̀jọ̀gbọ́n ó fọ́lò wọn pé ó dà pé àwọn ilé mọ̀ jù mí lọ lẹ́yìn tó ń gba 200,000 tó fi já kémi náà já ẹ̀yin náà wá woru ìyá Koiki yẹn ẹ wá wo orúgbà tí Ọlọ́run ti báwọn activate ojú kẹta wọn tí wọ́n ti fi rí iná náà ti fi rí ọjọ́ iwájú inú ibẹ̀ náà ni bàbá tèmi jókòó bàbá tẹ̀yìn tẹ̀ ń wò mí náà jókòó sí tí ò rí ọjọ́ iwájú láti lọ jà fún àwa ọmọ a lè blame wọn ò rí náà nìyẹn but níbi táyé ń lọ yìí fún ìwọ tó bá mọ̀ ojú wa tó ń wò yìí kọ́ ló ń rí náà o eléyìí kan rí ojú ọ̀nà lásán ni ojú kan tún wà nínú tó máa tún rí èèyàn ò lè rí but òun rí tó ń bọ̀ tó máa tún ṣẹlẹ̀ lọ́la but báwo la ṣe máa mọ̀ àṣírí ni mo ti gé fún ẹ̀yẹn o ìyẹn lè tú jù báyẹn lọ ibi tí ó bá wù ẹ́ kí wọ́n náà wà lọ èèyàn lè wà káàkiri kò ń ṣe dandan kó wọ ẹgbẹ́ àjẹ́ o kò ń ṣe dandan kó wọ ẹgbẹ́ oṣù àwọn tó ń ṣe ìyẹn mo fi mú ẹ̀sánpù Amẹ́ríkà wá pé àwọn tó ń ṣe àwọn tó máa ń wáyàn pé tán bá ní ìmọ̀ orúkọ tán pè wọ́n yẹn mọ̀ àwọn ọ̀lọ́léèwé ìmọ̀ orúkọ tán pè wọ́n àwọn tán máa ń sọ pé ok wọ́n ń ṣe bíi intelligence àbí báwo ni ká pè tán máa ń wáyàn pé jẹ́ pé wọ́n máa ń wá àwọn criminals káàkiri tán bá ti ṣàlàyé fún wọn mo sọ fún yín pé tẹ bá ti ń ṣàlàyé bẹ́ẹ̀ ni ìṣeré ni ó ní imú gúngùn ṣọṣọrọ ó ní ẹnu ò tóbi jù ó tún ra ní eyín ẹ̀ fún pọ̀ ìkankan láìpẹ́ tán bá ti ń sọ bẹ́ẹ̀ àwọn ti ń yà wọ́n dẹ̀ máa fi hàn pé òkè iṣẹ́ nìyẹn ni kò sí ni tẹ́ni náà bá wò á rí i pé ẹnì yẹn bẹ́ẹ̀ wọ exactly ẹgbà but kò kàn ní irùngbọ̀n yìí o kò kàn ní irunmú yìí o but ó máa rí i pé wọ́n gẹ̀ẹ́tì bí fèsì tóun sọ yẹn gangan wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀rí báyẹn sìn ara ìmọ̀ ni ojú kẹta yẹn ti activate but ìwọ tó o bá mọ̀ o ò lè mọ̀ ìdí nìyẹn pé mo sọ pé ẹ máa wo àkọlé tí mo gbé wá mo ní àsìkò ti tó láti jà fún ara wa Amẹ́ríkà tí mo wá fi ṣàpèjúwe ẹ wo ìbẹ̀rẹ̀ ilé ayé Amẹ́ríkà bó ṣe bẹ̀rẹ̀ tẹ́ bá lọ wò tán wọn England British bí wọn dálẹ̀ àti ibẹ̀ lọ ó sọ pé òkè náà ti dénú ayé ó kù sí yín lọ́wọ́ ẹ lọ báyìí ẹ lọ ṣayé yín ẹ wá béè lọ́ mi pé kí ló dé tí àwọn yòókù dàbí Amẹ́ríkà nítorí kò sí story tán fẹ́ sọ bí wọ́n ṣe dá bí England ṣe dá Amẹ́ríkà lẹ̀ pé ẹ lọ ṣayé yín bẹ́ẹ̀ náà ló ṣe dá New Zealand àti Australia àti Canada sílẹ̀ ọmọ ìyá kan ọmọ bàbá kan náà gbogbo wọn but kí ló dé tí Amẹ́ríkà tó ń control ìyá tó bí àti bàbá ẹ̀ nísìn tó dẹ̀ tó ń control àwọn ẹ̀gbẹ́ àtàbúrò yòókù àbí àwọn dẹ̀làbúrò ni ìbẹ̀lẹ̀ ti máa rí i pé ẹni tó ti ní tọ́lọ̀ tó ti open ojú kẹta ẹ̀ òun máa mọ ohun tó ń lọ ìdí nìyẹn ẹni tó bá ti mọ ohun tó máa pé bí kinní ṣe ń lọ yìí ó ti máa tètè rí ọ̀la pé ọ̀la máa wà pa gan o but kan báyìí dẹ̀ ló máa ṣẹlẹ̀ ní ọjọ́ ọ̀la yẹn but kí ni mo fẹ́ ṣe tí màá fi meet up fún nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ ọ̀la yẹn ìyẹn l'Amẹ́ríkà ti ní làwọn tètè ti rí ngbà yẹn náà ti tètè work towards that problem pé kó lè di pé àwọn ló máa jámọ́ lọ́wọ́ káwọn lè fi control àgbáyé wọ́n dẹ̀ try ẹ̀ pẹ̀lú gbìyànjú wọn ìyẹn lèmi mo fi ń sọ fún yín pé gbogbo àwọn tán máa ń sọ pé àdúrà nìkan kọ́ èmi ò ní mọ́ ṣàdúrà bọ́tí tó bá ti ń ṣàdúrà tó gbégbèsè
nísìn wọ́n pààyàn ní gbogbo ibikíbi ní ìlú àdánù ń sìn ní ìfọlá Nàìjíríà, wọ́n pààyàn bí wọ́n pààyàn bí ẹlẹ́yìn ṣàdúrà. ṣe bó jẹ́ kẹ́yìn náà jáde sí wọn ni, anything tẹ́ bá ní kẹ́ jáde sí wọn, àmọ́ ẹ̀ jáde ẹlẹ́yìn gbàdúrà, ṣé àdúrà ló máa ràn ni? ẹ wà tìgbà táwọn ìlú tó gbàdúrà wá fún yín, àwọn Israeli tán gbàdúrà wá àti àwọn ìlú kejì tán jọ ń gbára wọn jà, kí ló dé táwọn ò mọ bára wọn jà pé àdúrà nìkan mọ fi jagun, tán kàn mọ sọ pé Jésù ni o, blood of Jesus ni o, kinní kan ni o, Holy Ghost fire ni o, kàn mọ jọ jà fúnra wọn tó fi di pé wọ́n ń lo àwọn àkàrà ogun ẹ̀rí tán ń lo nǹkan tán ń lò, ẹ̀rí nǹkan tí wọ́n ń lò. kí ló dé tí wọn ò sọ pé àdúrà ni? ibẹ̀ lèmi ti máa mọ já yín, but ẹ fẹ́ já, kẹ́ẹ̀dẹ̀ já ló máa wà pa, nítorí tẹ̀ bá já ẹ kàn máa kórí burúkú tí yín bá àwọn tí ó ti já tó kù, nítorí kò sí ni àwọn bàbá náà ló sọ pé ibi tẹ́lẹ̀ṣẹ̀ bá ti ń jìyà tó bá ti ń jìyà tó lódodo bá ṣọ́ra òun náà faragbá ń bẹ̀. ìdí tí a fi ń sọ nìyẹn. ẹ náà wo gbogbo àwọn àgbààgbà tá a pè lórí ńsìn, ẹ wo nǹkan tí wọ́n ń ṣe, ẹ gbọ́ nǹkan tí bàbá sọ ńsìn. Professor Banji Akintoye, mo play ọ̀rọ̀ wọn láì kí n tó bẹ̀rẹ̀ show, ẹ máa rí i pé ó ní ìlú yìí ò lè tò, kò dẹ̀ lè tò ní ẹ kò sọ́gbọ́n tẹ́ lè dá, kò ń ṣe pé tẹnu. ẹ wò nǹkan tó bá máa tò, ẹ̀yin náà wọ àtìgbà tí ìlú ti bẹ̀rẹ̀ gbésí ayé láti 60 something years now, kí develop kankan mọ̀ sí corruption náà ní everything, kò lọ síwájú, kan lọ sẹ́yìn ni, ìdàgbàsókè kankan ò sí. ẹ sọ fún mi, wọ́n wá fi fèètì òfò kan wọ́n fi ń brainwash yín. ẹ mọ̀ nǹkan tí ọ̀rọ̀ fúlà Nàìjíríà mọ́ fi ń dùn mí nílùú àdánù yẹn, ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí ẹni tó bí ọmọ, gbogbo wa mọ̀ pé kò sí ni tí ò bá lọ́wọ́ ayé nínú. ọmọ tá a bí before a year ó jẹ́ kó ti mọ́ rárá tẹ ẹsẹ̀ lẹ́kọ̀ọ̀kan kó mọ́ ṣubú. tó bá jẹ́ pé kò tí ì mọ dìde nàró ní ọdún kan yẹn, títí ọdún kejì ó jẹ́ kó ti mọ tẹ̀ kó mọ ṣubú, kó mọ dìde kó mọ ṣubú, kó mọ dìde kó mọ ṣubú, tó fi di pé òun náà lè rìn. but now ẹ wá bímọ more than 60 years kò wá tí ì rìn, ẹ̀dẹ̀ sì ń nígbàgbọ́. bọ́rọ̀ yín ṣe rí ìlú yẹn nìyẹn o, àti gbogbo àwọn tó wà ń bẹ̀, gbogbo ẹ̀yin tẹ̀ wà ń bẹ̀ pátápátá, gbogbo àwọn onímọ̀ tó wà ń bẹ̀, ẹ wá fẹ́ mọ kó tiyín bá wọn, àwọn ọ̀jọ̀gbọ́n tó wà ń bẹ̀ ẹ̀ ń kó tiyín bá wọn, but àwọn náà ti já yín wọ́n rí pé ẹ̀ já, àwọn náà dẹ̀ rárá ń ṣayé wọn ní ìgbé ìrọ̀rùn, wọ́n rárá fi yín lẹ̀ sáyé yín pé ẹ̀yin ò fẹ́ gbọ́rọ̀ nìyẹn. nítorí ẹ̀ ìyẹn lèmi ń fẹ́ kẹ́ ẹ gbọ́, nítorí tẹ́ ẹ bá gbọ́ kíní yìí tó ń ṣẹlẹ̀ yìí ń sìn, àwa lẹ máa kó bá, nítorí tí wàhálà ẹ̀ bá dé àní lè dákẹ́, nítorí tó bá ti ń tabà yín ṣé kò ní tabà wa náà ni. ìdí nìyẹn tí a fi sọ pé ẹ jà, àsìkò láti jà fúnra wa leléyìí. ṣé mọ̀ pé èmi mo máa ń sọ pé àwọn àgbàlagbà yẹn wọn ò rí tiwa rò, bọ̀ tí wọ́n ní ẹni tó bá ṣe dáadáa ká sọ pé ó ṣe. mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúbàdàn. mo ka ọ̀rọ̀ kan tí wọ́n ní bàbá sọ, tí bàbá bá sọ bẹ́ẹ̀ bàbá múnú mi dùn gan ni o, pé ẹ mọ̀ fún ẹnìkankan ẹ̀yà kankan kó wá lóun fẹ́ mọ jọba níbi tẹ́ ẹ wà, ẹ mọ̀ gba anybody láyé ẹni tó bá fẹ́ jọba kó lọ jọba ń lu ẹ̀. ara nǹkan tí mo fi sọ pé màá mú ọ̀rọ̀ ìwé mímọ́ ti ilẹ̀ Yorùbá wá, ó dàbí pé ó jẹ́ ká mọ dára wa lẹ́kọ̀ọ́. mo dẹ̀ sọ fún yín, màá challenge bàbá mi Professor Banji Akintoye àti bàbá mi Wọlé Ṣóyínká, ó jẹ́ kí wọ́n ṣe ìwé lórí ẹ̀, bóyá tán bá ṣe ìwé lórí ẹ̀, ẹ̀yin tẹ́ ẹ kàwé, nítorí ẹ̀yin tẹ́ ẹ kàwé gan tí yín gan tún fẹ́ worst ju àwa tá a kà lọ. nítorí gbogbo àwọn ìwé mímọ́ tí àwọn bàbá wa fi lẹ̀ ẹ̀ mú un lò. ṣe inú ìwé mímọ́ táwọn bàbá wa fi lẹ̀ náà ni pé wọ́n ní pé ọba kì í pé 2 láàfin, but ìjòyè ó lè pé 2, but ṣé wàá mú un lò tí ó fi di pé ọba kan wà, ọba ilẹ̀ Yorùbá, ìwọ kan wá láti ibì kan pé Haúsá ni ẹ wá ní òǹjọba Haúsá yẹn àbí Fúlàní ni ẹ òǹjọba ní inú ìlú ibi tí Olúbàdàn ti ń jọba, ìwọ náà tún wá ní pálásì kan síbẹ̀ tó jẹ́ ilé ọba.
ẹ̀yin Yorùbá ẹ̀dẹ̀ ń sùn ṣe ìwúwẹ́ ẹni tó ní làákàyè. ìkan tẹ̀mí fi ń bú àwọn olórí yẹn nìyẹn pé orí wọn ti dàrú fún ìjẹkújẹ tí wọ́n ń jẹ. ṣé táwa ò bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe kàwé tó kò jẹ́ kí ọpọlọ tí wọ́n lọ bẹ̀ pé ó wá láti ìlú kan wá láti Daura ó wá ló wá jọba ní inú ilẹ̀ Yorùbá ṣé dandan ni káwa sọ̀rọ̀ kí orí àwọn bàbá yìí tó pé àgbàlagbà làwọn àbí wọ́n dẹ̀ kàwé yẹn mo sọ pé ẹ̀yin tẹ́ kàwé gan ti yín gan tún wá worst. ṣé ó di dandan ká sọ̀rọ̀ kí wọ́n tó mọ̀ pé nǹkan kìíní yẹn ò right tó jẹ́ pé nílùú Ìbàdàn bẹ̀ yẹn nǹkan kan wá ṣẹlẹ̀ kí bàbá wa Olúbàdàn lè tó débẹ̀ bàbá wa Olúbàdàn ti tẹ́lẹ̀ nǹkan ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn wèrè yìí ìjọba tún wá bẹ́ẹ̀ ó recognize àwọn wèrè ọba tó wá láti Daura tán wà ń bẹ̀ ju ọba ìlú tiẹ̀ lọ ibẹ̀ náà wọ́n lọ kó pàdé sí. ṣé ẹ rí i pé olórí burú tèmi bá ń bú wọn ara example nìyẹn tèmi mọ bí ẹ rí sìn sọ̀rọ̀ mi ẹ má wò pé bọ̀bọ̀ yìí kò mọ tó ń sọ àbí kankan nítòótọ́ mo lè má mọ̀ tí mo ń sọ bọ̀ tí tó bá dàjẹ́ sí ẹ̀ wàá mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ. nítorí ọ̀rẹ́ mi kan máa ń sọ nǹkan kan àwọn bàbá wa náà dẹ̀ máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn wọ́n ní ẹni tó bá máa fúnni láṣọ tọrùn ẹ̀ là á máa ń wò but gbogbo kínní ìyá àfọ́lù ẹ̀ àwọn bàbá wa yìí nítorí ìjẹkújẹ wọn mọ̀ but wọn ò fọ́lù ẹ̀ wọn ò tún fi kọ́ àwọn ọmọ tó ń bọ̀ bóyá ọmọ tiwọn náà dẹ̀ mọ̀ but nítorí ìjẹkújẹ tọmọ náà ń jẹ kò sí èyí tó fọ́lù gbogbo kínní yẹn òun dẹ̀ ló ń kó bá wa dì sí báyìí ń sìn. nílẹ̀ Sokoto ọba Yorùbá mélòó ló wà ń bẹ̀ nílẹ̀ Yíbò ọba Yorùbá mélòó ló wà ń bẹ̀ kí ló ń lọ jọba Yorùbá fún ó lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni ó lọ gbé bẹ̀ ọba bẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ kó ẹjọ́ lọ sílé ọba ilẹ̀ Yíbò ń bẹ̀ kàn dájọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ tó bá dẹ̀ jẹ́ Sokoto ni ṣètánì Sokoto tó bá jẹ́ pé àdúgbò bẹ̀ ló wà tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ kẹ́jọ́ lọ bá ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ilẹ̀ Yorùbá náà ni bó jẹ́ pé Lagos ni ẹni wàhálà ẹ kẹ́jọ́ lọ kò bá jẹ́ Haúsá ló já o kò bá jẹ́ Yíbò ló já o kò bá jẹ́ Yorùbá ló já o ẹ kó ẹjọ́ lọ sí àdúgbò àwọn ọba ilẹ̀ Yorùbá ń bẹ̀ Ọ̀jọ̀rọ̀ of Lagos wà ń bẹ̀ Èkó wà ń bẹ̀ ó depend àdúgbò tó ń gbé Ọ̀jọ̀rọ̀ of Ọ̀jọ̀rá wà ń bẹ̀ tó bá jẹ́ pé sáìdì bẹ́ẹ̀ ni ẹ kẹ́jọ́ lọ bá Ọ̀jọ̀rá. ẹ̀yin kan wá sọ pé ẹ wá láti ìlú kan ẹ̀yin náà wá ní palace ẹ wá sọ pé ẹ ń ṣe ọba. ṣé àwọn àgbààgbà wọ ti mọ̀ pé kinní yẹn wàhálà ló máa dálẹ̀ nítorí òkè àwọn tìlú tiẹ̀ wà ń bẹ̀ báyẹn sìn ọba tí wọ́n ní wọ́n fẹ́ mọ listing sí wọn ò ní fẹ́ listing sí ọmọ onílé mọ̀ nítorí wọn á ní ọba àwọn wà ń bẹ̀ wọ́n á fẹ́ mọ sọ pé ọba àwọn ẹni kó mọ lọ bá àwọn fẹ́ jọ́sùn kó lọ bá àwọn parí ẹ̀ pẹ̀lú ọba ti ilẹ̀ Yorùbá tí ò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo kinní yẹn làwa ń jà fún ẹlòmíà kàn rí pé a kàn ń ṣe gíní ní iṣẹ́ mo sọ fún yín náà pé gbogbo nǹkan tèmi gan try láti ṣe agbára mi ò ká mo kàn ń ṣe nítorí ìran bí mo ṣe fẹ́ràn ìran mi ni mo fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí ṣé wo dátà tí mò ń ná ni kò owó tó yẹ kémi gan ra mọ́ fi jẹun ṣe báwọn yẹn ló ń kó mílíọ̀nù pamọ́ yẹn owó tó yẹ kémi náà fi ń jẹun máa tún ra dátà máa tún ra aago à ń scream lórí YouTube báyìí nsìn à ń scream lórí TikTok à ń scream lórí Facebook. ọlá ìfẹ́ ìran mi ni tá a bá gba Yorùbá ń sìn kí ndèmí ni mo fẹ́ ṣe ń bẹ̀ èmi ò nídìí nǹkan kan bẹ́ẹ̀ kán ti ṣèlú dáadáa ká lè wọlé kí òkìkí ìran mi lè mọ lọ kó gbòòrò sí lè ní jà fún ní gbogbo nǹkan tí à ń ṣe yìí tí a fi ń ṣe tí èmi fi ń ṣe gbogbo nǹkan tí mo ṣe yìí ìran mi mò ń jà fún òkìkí yẹn kó kán mọ gbọ́ pé kí n débì kan sí kan ní àwọn ọmọ Oòduà alẹ́lẹ́ yìí ìkànkàn bẹ́ẹ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni àwọn ọmọ Yorùbá ni ká gbé pálí jáde kí wọ́n rí i pé yes kán mọ̀ pé yes kí wọ́n náà tún wá sílùú tiwa náà kán rí gbogbo nǹkan káà náà dé ṣègbè èèyàn l'Amẹ́ríkà ẹ wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìyẹn ò ní pé bóyá ẹlòmíì ò tún lè débẹ̀ mọ́ irọ́ ni ẹlòmíì tún lè débi tán wà yẹn tó tún máa jù wọ́n lọ kò sọ́gbọ́n tẹ̀lé dá kò sí bó ṣe lè lo fẹ́ràn Amẹ́ríkà tó láìfù ni àsìkò ni tí wọ́n bá ti tán fún wọn ó tán náà nìyẹn ó lè mọ̀ ṣe lójú ayé tàwa yìí ẹlòmíì àtúngbà náà ni báyé ṣe rí nìyẹn ìyẹn náà àwọn bàbá wa sọ pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni kò sí ọgbọ́n tẹ̀lé dá
àwọn kan máa sọ pé Russia ó fẹ́ ṣe kinní kan ṣó lè bá Amẹ́ríkà ṣe kinní kan ni story lẹ́yìn sọ yẹn tọ́lọ̀ bá ní mo dé ó dé náà nìyẹn àwọn kan máa tún sọ China ń ṣe pé kinní kan fake ló ń ṣe kinní kan story ló ń sọ yẹn ẹni tọ́lọ̀ bá ti dé sí ó dé sí lọ́dọ̀ nìyẹn àwa Yorùbá nation gan lè bẹ̀rẹ̀ pẹ̀lú fake wa fake ló ń di original ẹ sọ pé wọ́n ń ṣe fake wọ́n ń ṣe long bridge pẹ̀lú fake kò dẹ̀ dáwó lóṣù mẹ́fà long bridge kò dẹ̀ dáwó lọ́dún kan ṣé kò ó ti ń di original náà nìyẹn nǹkan tá a bá ti ṣe tó bá ti lè lọ́dún kan tó lọ́dún méjì tó lọ́dún mẹ́ta ṣé kò ti ń try ẹ̀dẹ̀ ní fake ni wọ́n ń ṣe. nítorí ẹ̀ ìyẹn ni wọ́n fi ni olórin kan fi sọ ọ́ ní gbà fọ́gà ẹ̀ wàá gbà fọ́gà ẹ̀ ní àsìkò ni tó tiẹ̀ náà bá tọ́gà yẹn tí tàsìkò ọ̀gá yẹn náà bá ti tán ó ṣe kí ni ó tán nìyẹn sọ pé ó ti lọ bó ṣe rí nìyẹn eléyìí ò sí pé kíní tásìkò bá ti tún tán òun náà tún ṣe á tún tò ni àbí kó lo tiẹ̀ kó lọ kó mọ́ tò Ọlọ́run ló ń pín òun ló mọ bó ṣe fẹ́ ṣe àwa náà tún lè dẹ̀ mọ bá ṣe tún fẹ́ ṣe nítorí ti fún everybody lágbára yẹn ìwọ náà tún mọ bó ṣe fẹ́ ṣe bó ṣe wà yẹn tí ò bá to ìwé ẹ̀ dáadáa òun gan tún lè dẹ ẹni tó wá to line àmọ́ tásìkò bá tó originally òun náà á kó gbá ẹ̀ lọ́dẹ lómìnira dẹ̀ tún di champion bó ṣe rí nìyẹn ìyẹn mo sọ pé gbogbo ẹ̀yin Yorùbá mi Yorùbá lèmi jà fún o ẹjẹ́ ajá fẹ́ tọ́ wa bí wọ́n ṣe ń pa wá yìí ò tẹ́ wa lọ́rùn ẹ wo bí wọ́n ṣe ń pa yẹn láìmọye ẹ wo gbogbo àwọn tí wọ́n pa ní ilẹ̀ Haúsá àbí ní boná pé Borno àbí boná pé bẹ̀ tí wọ́n ti pa yẹn rẹpẹtẹ ẹ̀yin náà ẹ wo gbogbo kinní yẹn bẹ́ẹ̀ náà dẹ̀ ń pa ní ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ń tàn yín Yíbò àwọn Yíbò tẹ́ ń sọ yìí gan mo ní àbúrò mi kan bì tó ń sọ fún mi pé bí oṣù mélòó sẹ́yìn tó sọ pé wọ́n dẹ̀ lọ sí fléjà wọ́n dẹ̀ wipe gbogbo bẹ̀rẹ̀ everybody ń sìn scatter ni wọ́n já pé wọ́n já dànù ní everybody báyìí ń sìn tí wọ́n gba àgbòlé ní ilẹ̀ Yíbò tẹ́yìn pariwo pé everybody yìí ti wà yìí nítorí àwọn náà mọ ibi tí ọṣẹ wà wọn ò ní débẹ̀ àwọn ibi tí ò ní kankan yẹn náà ni wọ́n sáré tún lọ wọ́n lọ kó bá wọ́n lọ nà wọ́n pa ń bẹ̀ gbogbo ẹ̀dẹ̀ lẹ́ ń gbọ́ wọ́n ní wọ ibì kan ní àwọn ibi tán ti pààyàn láìpẹ́ yẹn sí wọ́n ti gba like a 60 or 50 something village ní àdúgbò yẹn tí wọ́n ti sọ di tiwọn. ìyẹn mo fi ní ẹ máa jà fúnra yín ni ẹ rọ́ jáde ìyẹn ò sí jà ń bẹ̀ tẹ́ bá ti rọ́ jáde wọn ò lè pa gbogbo yín wọn ò lè pa yín nítorí wọ́n ti mọ̀ pé rẹ́kọ̀dù yẹn máa jáde nítorí everybody ń lo cell phone wọn ò lè sáré pa everyone mọ̀ pé gbogbo kìnìún yẹn máa lọ ta ni tó bá dẹ̀ ti lọ ta tọwọ́ Amẹ́ríkà bá wọn àbí tí England bá wọn ẹ mọ̀ jẹ́ ń tàn yín àtúnṣe dé nìyẹn but tẹ́ bá ń jókòó bẹ́ẹ̀ ṣe ń pa yín yẹ wo gbogbo yìí tẹ́ ń ṣó fídíò yìí wọn ò rí kankan o ẹ̀yin lẹ́ ń rí nǹkan yín o èmi gan orí gbogbo yìí tẹ́ lẹ́ ń pa wọ́n pa méjì wọ́n pa mẹ́ta wọ́n pa 20 èmi gan orí ṣe rí bí Amẹ́ríkà ò ṣe rí tí England ò rí ẹ̀rí báyẹn sìn China ò rí bẹ́ẹ̀ ni èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi náà ò rí ìdí ni pé ẹ̀yin náà jáde tẹ́ bá ti jáde wọn ò lè pa yín ṣe bá ṣe ń pa yín díẹ̀ yẹn kò sẹ́ni tó rí nǹkan kan wọ́n máa bò mọ́lẹ̀ but tẹ́ bá jáde in group ṣe bẹ́ẹ̀ ń wo TV ẹ̀ ń rí tán bá ń ṣe protest ẹ rí last time tí wọ́n táwọn kan ní Europe tán sọ pé wọ́n fẹ́ fowó wọn ṣe kankan tí wọ́n jáde ẹ máa rí èrò lọ like 500,000 ní ojú títì tó gùn lọ tí wọ́n dẹ̀ gùn bẹ́ẹ̀ kẹ́yìn náà jáde bẹ́ẹ̀ káwá wòye tí wọ́n á pa irú yẹn báyẹn satellite máa wà ń bẹ́ẹ̀ wọn ò lè ṣe kankan but bẹ́ẹ̀ ṣe rárá wọn pa yín má bẹ́lẹ̀ yẹn ìjọba máa láwọn ò rí àwọn aráàta náà bí Amẹ́ríkà UK wọ́n máa láwọn ò rí náà ní kò sẹ́ni tó rí nítorí ẹ mọ̀ gbọ́ nọ́mbà wà tó máa fi láwọn ò rí ẹ mọ̀ gbọ́ nítorí ẹ máa wò pé báwo náà ṣe máa láwọn ò rí ìdí nìyẹn yín lè mọ̀ nítorí ẹ sì wà nù lé bọ́tà àwọn tó jáde tán wà ń tà wọ́n máa mọ̀ nǹkan tí mò ń sọ ṣe rí bí wọ́n ṣe ní wọn ò rí yẹn bí wọn ò ṣe rí yẹn tán pretend wọn ò rí ìdí ni pé tá a bá ṣe ń send ẹ̀ yìí táwọn náà ń rí picture tá a máa lọ pé nǹkan báyìí wọ́n wá béè lọ́wọ́ àwọn olórí yín pé a gbọ́ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ pé báwo ni o ṣe ẹgẹ́ tiẹ̀ báyìí sìn àwọn olórí á fún ọ lésì pé ẹ mọ̀ dá wọn ló ń jàre kò sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí olórí bá ti sọ pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ sọ pé ó ti lọ nìyẹn wọn ò rí kankan ó yá ẹ sọ fún mi ṣé olódòde tẹ́ ẹ gbé síbẹ̀ ṣé ó lè sọ fún wọn pé nǹkan kan ń ṣẹlẹ̀
ọ̀rọ̀ ká fi ọ̀rọ̀ wóra wa wò ni o. Ṣé olódòde tẹ̀yìn gbé síbẹ̀ yẹn ṣé ó lè sọ fún àwọn western, ṣé ó lè sọ fún wọn pé nǹkan kan ń ṣẹlẹ̀? Ẹ sọ fún mi, ṣé ó lè sọ bẹ́ẹ̀? Kò lè sọ bẹ́ẹ̀, nítorí pé kí ni òun ò ní pẹ́ sọ bẹ́ẹ̀, nítorí tán bá fi lè sọ bẹ́ẹ̀ nǹkan tán máa ibi tán máa gbé ọwọ́ ẹ̀ lé lórí problem ni fóun. Òun dẹ̀ fẹ́ jẹ́, ó tún fẹ́ jẹ ṣe ẹ̀yin náà ẹ̀wọ́ ìròbó tí lọ́dún kan gan, nítorí mi ò mọ calculation, mo sọ fún yín pé mi ò lọ léwe, kò tí ì lọ́dún kan ó dẹ̀ tún fẹ́ jẹ 2027 àti ìparí 24 àbí 25 o, àti ìparí 26 o, 27 náà ni àti ìtúnba débì kan dépò pé wọ́n máa tẹ̀ ṣe kínní o. Ó dẹ̀ ti ń campaign tó ti wá lọ́dún kan. Ibi tẹ́ ti máa rí i pé gbogbo wọn èmi ń sọ fún yín ẹ kàn máa ní mo sọ fún yín ẹ máa mọ sọ pé ọlọ́kẹ́ èbú lè mi bí wọ́n ń ṣe lẹ́kẹ́ èbú, ọmọ tó ní respect ni mí. But ìwọ tó bá ti ní respect fọ́rọ̀ ilé ayé tèmi, nítorí àwọn ọmọ tèmi là ń jà fún. Àwọn ẹbí wa ń bẹ, àbúrò àwọn ẹbí wọn ti bímọ kalẹ̀ síbẹ̀. Ó yá nísìn tó bá ṣẹlẹ̀ sí ẹ kò ní sọ pé ọmọ mi fẹ́ ṣe kinní kan, èmi lẹ́ ń kó wàhálà bá. Owó dẹ̀ wà nùlù táwọn olórí burúkú kan kò jẹ pẹ̀lú ọmọ tí wọ́n tán ń dá jẹ. Ẹ wá ní ká mọ̀ pariwo. Ìdí tá a fi ń jà nìyẹn. Kò ṣe mí ní nǹkan kan, wọn bá yẹ yín jẹ́ gan bẹ́ẹ̀ kò rá mi rárá. But nítorí àwọn ọmọ tó ń bọ̀ lọ́la, nítorí èyí tì sí tẹ̀ bá ti lè jà fúnra yín. Òun mo fi mú ọ̀rọ̀ Amẹ́ríkà wá. Amẹ́ríkà jà fúnra ẹ̀ ni o. Ó sọra ẹ̀ dìjà pé no ibi tí òun máa bá dé. Ẹ wò ìgbà tó kọjú ìjà sí ìyá ẹ̀ gan pàápàá, tó kọjú ìjà sí England àbí bàbá ni ká pè. Gbogbo ẹ lọ wò tán yẹn nígbà tán kọjú ìjà síra wọn. Ó fẹ́ gbalẹ̀ yẹn dé Canada lọ́wọ́ ni. Tí wọ́n tán rí pé ó dáná yá wọn, nítorí ó ti rí i pé òkè èmi náà fẹ́ nǹkan tí bàbá òun òṣèlú náà fẹ́ ṣe. Ẹ̀rí òun ti wá, ó ti rọ́jọ̀ láwọn dẹ̀ ti wò báwo ló náà ṣe lè gbàgbára yẹn, òun láti gbégbèsè báyìí. Wọ́n dẹ̀ gbégbèsè yẹn, ẹ̀yin ò wá gbégbèsè yẹn sìn, ibẹ̀lẹ̀ yín sá lọ láti wá bílẹ̀ ayé ṣe dáa fún yín. Bọ̀tí nísìn kẹ́ ẹ jà, ẹ fẹ́ jà. Mo sọ̀rọ̀ kan fún yín gbà yẹn, mo ní ìgbà tí èmi wà ní Congo ogun ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àwa jà o, nítorí níbo la fẹ́ sá lọ. Àìmọye àwọn ọmọ Yorùbá wa tí rọ́kẹ̀tì bá ní ogun Congo Brazzaville. Nínú àwọn tèmi tó ń wò mí wọ́n máa lè testify sí nǹkan tí mò ń sọ. Àìmọye àwọn ọmọ Yorùbá wa tó lọ sí, àìmọye ọmọ Benenua, àìmọye ẹlẹ́yà míì náà tó lọ sí, ọmọ ìlú wọn náà tó lọ sí. Nítorí wọ́n mọ ibi tí wọ́n ń ju àkàrà yẹn sí. Wọ́n jọ ń bára wọn tákà báyìí ní bọ́tí sáìdì ibì kan làwa wà. Wọ́n bá ń ju àkàrà báyìí mọ̀ pákàrà nìyí anywhere ló lè já sí, kò já lè sùn. Ibẹ̀ mo ti mọ̀ pé kinní yẹn tẹ́ ń wò yẹn ó ní agbára débi pé ó lè wú ògiri. Kò bẹ́ẹ̀ lómìn lójú oorun la wà pé ẹlòmíì kan sùn ó dẹ̀ wọlé ó dẹ̀ wú ògiri yẹn báyìí gbàjà tó fi wíìkì tó fi dá. Kò bẹ́ẹ̀ ni náà but gbìngbìn tó wù ṣe yẹn lásán. Àìmọye ẹni tó ẹ mọ̀ Áfíríkà ṣe gbádùn wà sẹ́fìrì ẹ̀mí ṣe lọ náà ni. Ó tẹ̀ ń tó gbádùn gan náà kó kàn gbọ́ gbìm lẹ́ẹ̀kan náà. Kíní yẹn ò bá àìmọye ẹni tó kú bẹ́ẹ̀. Àìmọye ibi tí rọ́kẹ̀tì yẹn dẹ̀ wọlé sí tó jẹ́ pé ó wú gbogbo bẹ̀ yẹn tó jẹ́ pé ó ba ó fọ́n àwọn míì ká. Bó ṣe rí nìyẹn. Àwa jà à sọ pé nítorí pé à sí ń bẹ̀, nítorí níbo la fẹ́ lọ. À sùn nítorí àmùgbà tán máa jù. Nísìn eléyìí ò ń ṣe ogun, kẹ̀kan jáde wá kẹ protest nǹkan báyìí ẹ lè ṣe. Nítorí ẹ mega rally ń bọ̀ báyìí, ẹ jọ̀ọ́ èmi á mọ bẹ̀yìn gbogbo ẹ̀bẹ̀ tá à ń bẹ̀yìn yìí, nítorí pé tó bá dójú ẹ̀ tán náà ẹ̀yin lẹ́kọ́ máa jẹ̀yà yẹn kó tó kàn wá. But problem ni pé tẹ́ ẹ bá lẹ̀ gbọ́ tó bá délẹ̀ tán á padà kàn wá. Nǹkan tá a fi ń pariwo nìyẹn. But ẹ̀yin ẹ jà kó má bàa kàn yín, kó má bàa kàn àwa náà. Mega rally ń bọ̀ láìpẹ́ ìtàn bá ti announce ẹ̀ pé ìjọba báyìí ni ẹ jọ̀ọ́ ẹ jáde. Kò nídìí kò ń sọ̀rọ̀ ọjà kẹ̀kan wọ́de ni ìwọ́de pé nǹkan tá à ń fẹ́ ni simple. Tẹ́ bá pọ̀ tẹ́ wọ 500,000 lójú títí wọn ò lè pààyàn kankan, àṣírí nìyẹn gbà bẹ́ẹ̀. Wọn ò lè pààyàn, wọn á kàn mọ yìnbọn sókè ni pé kàn fi dẹ́rù bà yín. Ẹ̀yin mọ́ bà nǹkan jẹ́, ẹ mọ́ dà lóru, ẹ̀yin kan wà bẹ́ẹ̀ ẹ máa rí i pé kò sí nǹkan tán fẹ́ ṣe. Bọ̀ tẹ́ bá ti di pé ẹ̀ ń bẹ̀rù báyìí wọ́n máa ṣe bí ẹ rí pé ń sìn wọ́n ti ń sọ pé íńtánẹ́ẹ̀tì kan pé ẹni tó bá ti sọ̀rọ̀ bú wọn á mọ gbé yín.
wọ́n ti fẹ́ tán bá ti fi sínú lọ́ọ̀ báyìí tìyín bá yín nìyẹn o tán bá ti fi sínú lọ́ọ̀ ẹ̀rí báyẹn sìn tìyín bá yín nǹkan tí àwa fi ń tẹnu mọ́ gbogbo kìíní nìyẹn ẹ̀bẹ̀ lèmi máa bẹ̀ yín mo bẹ̀ yín mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ gbọ́ sí wa lẹ́nu ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín mo kí bàbá mi Ògúnṣẹ́gun Adébánjọ ẹ ṣé gan mo fi Ọlọ́run bẹ̀ yín mo kí bàbá mi IC Precious àwọn olówó stone nìyẹn mo kí gbogbo wa pátápátá mo kí Darapoli Brooklyn mo kí Oyèọmọ Kelly brother mi láti ilẹ̀ Igbo mo kí gbogbo wa ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jáde ẹ̀yin náà wò nílẹ̀ Igbo ń sìn wọ́n jáde fúnra wọn ń jà fúnra wọn àwọn sì ń secure wọ́n ti nínú bíi pé tá a bá sọ pé kìnìún sìn àwọn ti 50% wọ́n ti secure side wọn but ọ̀dọ̀ tiwa kò síbi tó secure bí wọn ò wọlé payín ní Ogun State wọn á wọlé payín ní Ọ̀yọ́ State bí wọn ò wọlé lọ́yọ́ wọn á wọlé londo bí wọn ò wọlé londo wọn á wọlé Kogi bí wọn ò wọlé wọn ṣàn everywhere in Yorùbá land wọn kàn ṣàn payín lẹ́yọ gbogbo yìí tán ti pa yẹn gan pàápàá ẹgbẹ́ analysis tí bàbá mi ṣe náà Professor Banji Akintoye wọ́n sọ pé lẹ́nu ìgbà tí Olódòdó yín wọlé yìí wọ́n ti pa almost 29,000 ní fún Yorùbá nìkan nìyẹn o láì tí ì sọ àwọn tán kidnap wọ́n wá tún wá sọ nínú analysis wọ́n sọ pé nínú gbogbo àwọn tán kidnap yẹn pé tán gbowó lọ́wọ́ wọn gbogbo owó tí ọmọ ní ilẹ̀ Yorùbá nìkan san ó ti wọ ṣé ilẹ̀ Yorùbá pọ̀ mọ́ gbogbo ẹ̀ wọ́n ní ó ti wọ kinní kan 30 something trillion ẹ̀yin náà mọ̀ wò wọ́n wá ń fi yín takáì tí wọ́n fi yín pawó àdẹ̀sọ̀rọ̀ yìí mo sọ̀rọ̀ yìí ní 2021 kọ́ ni 2021 or 2022 pé ẹ bá rántí ọ̀rọ̀ yìí tí mo sọ yìí nígbà tí wọ́n ń jó gbogbo ṣọ́ọ̀bù káàkiri lẹ́kọ̀ọ́ mo ní wọ́n fẹ́ sọ yín dolókùnrùn ni ẹ̀rí àwa mọ̀wọ́ ẹni tó wà ń bẹ̀ wọ́n fẹ́ sọ yín dolókùnrùn ní sẹ́rí bí wọ́n ṣe máa ń sọ yín dolókùnrùn nìyẹn wọ́n ti mọ̀ pé tó bá wà lọ́wọ́ yẹn máa lè tákà nísìn wọ́n ti mọ̀ tí wọ́n bá gbé rálì wá báyìí nísìn wọ́n ti mọ̀ pé ẹ̀ ní lè jáde nítorí ìwọ tó fẹ́ pawó wàá wò pé kí rálì máa lọ fọ́sẹ̀ kan báwo ni mo ti fẹ́ pawó mi mọ àwọn ọjà tó wà mẹ́ àbàjá ṣe kinní kan ìwọ tó wọ́n dẹ̀ mọ̀ pé ìyàtọ̀ sáwọn tó ń tajà ọjà rẹ̀ gan lè mọ́ bàjẹ́ ó mọ̀ pé ìjọ́ tẹ bá ṣe òun máa tajà òun bọ̀ tó ti mọ̀ ti mọ̀ pé almost 50% nínú yín kò lè gbọ́lúdé ìjọ́ méjì kébi mọ́ pa nítorí kò sí nǹkan tẹ máa jẹ ńlé ẹ̀yin náà wò ẹ̀rí kan ti rí yín tán ilé lèmi wà ń sìn oúnjẹ ọ̀sẹ̀ kan wà ńlé oúnjẹ ọ̀sẹ̀ kan ó wà ń bẹ̀ ju ọ̀sẹ̀ kan gan lọ nítorí ráìsì tó wà ń bẹ̀ òun lè tóṣù kan bó ṣe wà yẹn ṣé chicken ní ká sọ ni ṣé prawns ní ká sọ ni ṣé ìgbín ní ká sọ ni àwọn yẹn wà ń bẹ̀ tó jẹ́ pé tán bá ní ká má jáde fọ́sẹ̀ kan sìn nínú ilé yìí kí n kàn wá nílé kí n mọ jí kí n mọ jẹ íńtánẹ́ẹ̀tì dẹ̀ tún wà ó ti tán màá mọ tí aago mi màá mọ sùn màá mọ jẹun màá mọ jí màá mọ sùn màá mọ jí ni but ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ kan sọ pé kẹ́ ẹ má jáde for only 2 days nílùú yẹn ṣé bí ò ní pààyàn 50% nínú ìlú àdánù yẹn ebi máa pa nítorí ẹlòmíì tó bá ṣe jáde láàárọ̀ báyìí ní asáré lọ ọ́zù ní a mú nǹkan wá lé pé ó yá nǹkan tá a máa jẹ lálẹ́ tètè gbà ó yá mo tún jáde lọ padà bí ò jáde kò rí nǹkan kan mú wá ẹ̀yin náà mọ̀ wá wò but níbi tá a wà yìí kò rí bẹ́ẹ̀ bí wọ́n ní a máa jáde fọ́sẹ̀ kan kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ everybody máa róúnjẹ jẹ kò sí nǹkan kan but nílùú fúnra Nàìjíríà ṣé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ ẹlòmíín láti jáde kó tó lè gẹ́tì nǹkan tó fẹ́ jẹ kó tó lè mú owó wọlé wá fáwọn ọmọ ẹ̀ náà wá wò ṣé ìlú nìyẹn ṣé ìlú nìyẹn nǹkan táwa fi ń bínú nìyẹn táwa fi ń jà takuntakun pé kò jẹ́ kó mọ́ rí bẹ́ẹ̀ kò jẹ́ kó mọ́ rí bẹ́ẹ̀ rárá ẹ jọ̀ọ́ èmi ń bẹ̀ yín ni o mo bẹ̀ yín kó má di pé ya ẹlẹ́kẹ̀ ebú yìí ọmọ kò mọ̀ ju ebú lọ ìkankan èmi ò déédéé bú wọn àwọn bàbá yẹn wò wọ́n ti bà yé àwọn ọ̀dọ́ jẹ́ gan
ẹni ẹ̀ wo gbogbo àwọn ọmọ tó ń pa wọ́n ti sọ àwọn ọmọ dolè wọ́n ti sọ wọ́n di kínní láìpẹ́ iná tó ń sọ pé àwọn ọmọ kan wà ní Côte d'Ivoire tí wọ́n ní wọ́n lọ ṣaṣẹ́wó ń bẹ àwọn ọmọ kéékèèké ẹ̀yin náà mọ̀ wò ó gbogbo ẹ̀dẹ̀ ń sọ pé ọjọ́ ọ̀la Yorùbá máa sọ pé àwọn ọmọ wa ní ọjọ́ ọ̀la wa ó yá ṣáwọn bàbá yìí rántí pé ọjọ́ ọ̀la kan wà mọ́ àwọn ò rántí ọmọ tẹlómi ọmọ tí wọ́n náà ń plan ọjọ́ ọ̀la fún wọ́n fẹ́ káwọn ọmọ tí yín mọ jẹ̀yà ẹ̀rí báyìí ń sìn wọ́n fẹ́ káwọn tí ọmọ tí yín mọ jẹ̀yà àwọn ọmọ tí wọ́n kó mọ gbádùn ṣèbẹ́ rí olódo dẹ́nsìn ọmọ tiẹ̀ náà ń sìn tó bá yá ń sìn òun náà tún di gómìnà fún yín sí nílùú Èkó ń bẹ ẹ̀rí bàbá Ìyábọ̀ náà ṣe tiẹ̀ àbí Ìyábọ̀ náà wọnú Aṣọ Rock ń bẹ kò ṣe one of the minister àbí kí ló ṣe ń bẹ ẹ̀yin náà rí báyìí gbogbo olórí burúkú ni wọ́n ẹ̀rí Mákindé náà tó ń ṣe núẹ́núẹ́ kínní kan Sierra Leone kan tó ń sọ òun náà ń jà bó ṣe wà yẹn ó fẹ́ di president ẹ lọ kọ́lẹ̀ gbogbo ẹ̀ lòun náà ń jà fún olórí burúkú gbogbo wọn olórí burúkú gbogbo wọn ẹ mọ listing sí wọn ẹ jáde ẹ mọ àwọn kan mọ sọ pé ó mọ ṣe ó ṣe kínní kan kí n ló ṣe iṣẹ́ tẹ́ ẹ gbé fún ni ó láti ṣe èmi ò rí nǹkan kan tó ṣe ń bẹ ẹ mọ̀ mọ̀ yìn wọ́n yín lẹ́yìn wọ́n níbi wọn ò yìn anybody tó o bá ti ṣe o ò ní wọlé mọ́tàsíkò ẹ bá ti tó tí a bá fẹ́ dìgbò mi ní dìgbò fún ẹ mọ́ ni ìwọ ò wà lóyà nìyẹn ẹ̀yin àmọ́ á tún yìn wọ́n irú nǹkan tẹ̀lé yìn wọ́n ẹni tẹ̀lé yìn sì ni bàbá mi Olúbàdàn Ìbàdàn mo orúkọ wọn ẹ má bínú ìdọ̀bálẹ̀ là ń kọ́ baládé fún ọ̀rọ̀ tí bàbá mi sọ yẹn irú àwọn tá a máa sọ pé yes mo ní bàbá nìyẹn pé kò sí nǹkan tó ń jẹ́ ọba Fúlàní kankan ní ilẹ̀ Ìbàdàn ẹ̀yin ìyọba yòókù náà ó jẹ́ kó lè ríngì bẹ́ẹ̀ létí tẹ́ bá jẹ́ ẹni tó ní làákàyè àtọpọlọ tẹ̀dẹ̀ ní wisdom bí àwọn olóyìnbó ó jẹ́ kó lè yé yín pé nǹkan tó yẹ kẹ́hìn náà gbèsè ní gbogbo àdúgbò yín nìyẹn l'Oǹdó ní o ní Lagos State ní o Ogun State ní o tẹ́ bá ní ọpọlọ nǹkan tó yẹ kẹ́ gbèsè nìyẹn tí ò ń ṣe pé nítorí tí n bá ń sọ pé ẹni tí ẹ bá ní ọpọlọ ẹlòmíà wò pé àwọn bàbá ẹ tó bí ẹ lọ́mọ àìmọye bàbá tí ò lọ́pọlọ ìdí ni pé kò ń ṣe pé kò sí ọpọlọ yẹn jíjẹ mú ìgbà tó bá ti fi àtẹnujẹ tó ti bàpọ́nlé tó ti kọ́ àpọ́nlé kò lára ẹ nítorí àtẹnujẹ ẹ̀yin ò ní lẹ́nu ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà kò ṣe pé wọn ò lọ́pọlọ wọn ò ṣáà ní lọ́pọlọ wọn tẹ́ máa ń fi òmùgọ̀jọba ni wọn fọ́ bọ̀tọ́lá apá àtẹnujẹ ẹ woru bàbá yìí sìn bàbá yìí rò pé nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ ni ìgbésẹ̀ tó dẹ̀ jẹ́ káwọn èèyàn jagunjagun gbé ń sìn lẹ́yìn ọmọ ògidì ilẹ̀ Yorùbá ọ̀tẹ̀ mọ̀ pé fẹ́ jà fúnra yín ibi tán bá pè nílé pálásì wọn ẹ wó wèrè dànù ẹ wó wèrè kó lọ rẹ́ǹtì ilé àbí kó bá ra lẹ̀ kó kọ́lé ó kù sí lọ́wọ́ ilẹ̀ ni o lè ra lẹ̀ kó kọ́lé fúnra ẹ kò sí wàhálà ẹ lè jọ gbé kò sí nǹkan kan bẹ́ẹ̀ but pé wàá sọ pé pálásì kan ẹ sun gbogbo ẹ ná dànù kẹ wó wèrè dànù tí ò bá pò bẹ́ẹ̀ jó mọ́lé pọ̀ lú ẹ̀ tó bá fẹ́ jọba kó lọ sílẹ̀ Daura ilẹ̀ Sultan of Sokoto ń bẹ̀ kóun lọ jọba yẹn lábẹ́ Sokoto níbẹ̀ kóun náà mọ jọba yẹn ń bẹ̀ kán lọ jẹ́ kán jọ mọ́ lọ fà á láàrin wọn ń bẹ̀ kò ń ṣe ilẹ̀ Yorùbá wa lẹ́ máa sọ̀ dìdàkudà ìyẹn la fi ń bá àwọn bàbá ẹ̀ wí bẹ́ẹ̀ náà làwọn míì wọ́n ti ta gbogbo kan ni wọ́n ti ta gbogbo ẹ̀ wọ́n talẹ̀ wọ́n ta everything irú rọ́bìṣì wo ni gbogbo kinní yìí nítorí àtẹnujẹ wọ́n ti ta gbogbo Èkó tán wọ́n ti ta fún àjòjì ọmọ onílé akówó wá nítorí pé kò tí lówó lọ́wọ́ ẹ ti rí ẹni tó lọ kówó fà wá ẹ máa sáré gbà àmọ́ ìyá abayín o ọ̀dọ̀ ìyá abayín kò jù bẹ́ẹ̀ lọ nítorí ẹ̀ ní ẹja jà fún Yorùbá nation gbogbo wọn máa tọwọ́ ọmọ wọn bá aṣọ níṣẹ́ rí lèyí tó wà yìí wọ́n máa fìyà jẹ yín tẹ́ ẹ̀ bá kúrò lábẹ́ ìlú àdánù. She
jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.